olórí burúkú ara yín torí pé ọ̀rọ̀ yín ti jẹ mí pè báyìí. Ọ̀rọ̀ yín ó ti jẹ mí pè, olórí burúkú ni yín. Wọ́n ní afàgùn kẹyìn àparò, ẹni tójú ń wá lójú ń rí. Ẹ rí bí tẹ́ ẹ bá yé ìsìláàmù dé níbi ọ̀rọ̀ olórí burúkú tẹ́ ẹ máa ń sọ káàkiri. Ẹ sì wáàsí òfò, wáàsí tí ó wúlò fàyè. Ẹrù bíbí ayé wà lánàá ló tún wà lónìí. Ọmọ wọn kúnlẹ̀ fún bàbá rẹ̀, ọmọ wọn ṣe gbá ẹ̀náwó ṣe ra yín lọ́ọ̀kan. Wáàsí òfò tí ó ṣàǹfààní, tí ó develop technology, tí ó develop our environment. Wáàsí tí máa ń sọ yẹn tí máa ń sọ ọmọ di arrogance. Gbogbo rẹ̀ ní ìsìn ẹ̀rí bí tẹ́ báyé ìsìlámù dé. Ẹ láwọn bàbá yẹn ọ̀dà, wọn ò sí gbá wọn ò sáwó, àwọn bàbá yẹn ọ̀ máa sí, ẹ̀yin lẹ fẹ́ mú súnú òfò wá. Wọ́n kékeré fún yín pa àwọn àdíìsì tí ọ̀dá nínú àwọn àdíìsì ẹ yọ sọnù, ẹ bẹ̀rẹ̀ sí tẹnu kéyìn bo bàbá ń bàbá. Àwa náà tó sọ̀rọ̀ apámọ́ra àwa náà tó sọ̀rọ̀ sókè, ẹ tún rìpọ́ọ̀tù àkáǹtì wọn, ẹ tún búlọ̀kù wa. Ọlọ́run búlọ̀kù ayé yín o, ṣé ẹ ti gbọ́? Ọlọ́run búlọ̀kù ayé yín. Ebi wọn máa ń pa àwẹ̀ Ramadan lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n pariwo po ẹ má bu Kristẹni mọ́, ẹ má bu babaláwo mọ́, ẹ fi kálukú lẹ jẹ́ kálukú ọ̀sẹ̀sìn rẹ̀. Ẹ bẹ́ẹ̀ ti ṣe orí burúkú ní ìṣe, ẹ ti ṣe wáṣọ òfò, ẹ ti fi bayé jẹ́. Àwọn olóòṣà wọ́n máa gbà ní gbà àwẹ̀ tẹ́lẹ̀, àwọn ẹlẹ́bọ táwọn pẹ̀lẹ́ ẹlẹ́bọ wọ́n máa bá ní gbà àwẹ̀ tẹ́lẹ̀. Gbogbo wọn ní kálukú ń sì tí wọn pẹ̀lú rọrùn, kò sí wàhálà kankan. Ẹ wo bẹ́ẹ̀ ti sáyé. Ẹ rí tí wọ́n dánwò l'Abẹ́òkúta nínú àwẹ̀, wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni gbé kojú yín ó lè bólẹ̀. Ẹ̀yin àfa òfò, ẹ̀yin torí owó lórí burúkú tẹ́ ń gbà ní Saudi, owó wèrè tẹ́ ń kó káàkiri. Ẹ balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú wáàsí òfò, wáàsí olórí burúkú. Ẹni tó bá ní ìrònú, tó bá lè rò dáadáa, yóò mọ̀ pé yín lè ba ògbó nǹkan jẹ́. Ànábì ní badal Islam gharib fasayaudu ghariban kama bada'at. Islam bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì, yóò tó padà sí di àjòjì. Ẹ debunk àdìsí tí ó bá rí bẹ́ẹ̀. Ṣọ́wà máa rí bẹ́ẹ̀ ní ìsìn gbogbo ṣẹ́ táwọn bàbá sí, tí wọ́n fi sùúrù ṣe, tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn, pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi ṣe wáàsí fáwọn èèyàn. Ẹ rí bí ẹ bá dé lónìí. Gbogbo òòṣà tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi Islam rọ́pò fún wọn, ṣé àwọn olóòṣò ti lọ gbé òòṣà wọn padà? Ẹ̀yin olórí ìburú òfò ní gbogbo yóò ṣe pẹ̀lú wáàsí olórí burúkú tẹ̀ ń ṣe káàkiri. Ẹ gorí mú bàrò, ẹ mọ̀ ọ̀ràn jù gbàtọ̀ jẹ́ pọ̀dọ̀ yín nìkan lọ́lọ́run wà. Ẹ bọ̀ sórí social media, ẹ mọ̀ sí wáàsí gbàtọ̀ jẹ́ pé yẹn nìkan lọ́lọ́run wà. Ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi gbà nǹkan lọ́wọ́ èèyàn. Akékékéké Ọlọ́run ni ẹ má bú yàn, ẹ má bú ẹ̀sìn ẹnìkan. Tẹ bá ti bú ẹ̀sìn ẹnìkan, wọ́n bú ẹ̀sìn tiyín náà. Ẹ bá ti bú ẹ̀sìn ẹnìkan, wọ́n bú ẹ̀sìn tiyín náà. Ṣé ẹ bú ẹ̀sìn? Wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilmi. Tó bá ti bú ẹ̀sìn ẹnìkan, wọ́n bú ẹ̀sìn tiẹ̀ náà. Ọlọ́run bá tó ní mùsùlùmí, òun ló ní kìrìsìtẹ́nì, òun ló ní babaláwo, òun ló ní kálukú wa. Akékékéké ẹ gbọ́, ẹ ránjú olórí burúkú káàkiri. Ẹ sọ gbogbo sòkòtò di tirikọ́tà. Gbogbo rẹ̀ akékékéké fún yín. Ṣé tí wọ́n fi pín yẹn lẹ́sìn nù? Ṣé ti ṣe ibi tí technology wà nù? Ibi ṣe ti ibi tí develop wà nù? Ẹ lọ bèrè ẹ̀ńtọ́ dá Google lẹ̀. Njó ló dé? Njó ní ẹbí ẹ̀ńtọ́ dá Google lẹ̀? Larry Park njó ní ẹ dá Google lẹ̀? Just 1996. Ẹ̀yin ọ̀wá lè ronú, Islam ti wà tipẹ́ lè ronú. Ọlọ́run ẹ má búyàn, ẹ má sọ̀rọ̀ síyàn, ẹ sọ̀rọ̀ síyàn, ẹ ràn jù kẹ́kẹ́kẹ́ bí olórí burú. Ẹ wo tí wọ́n ṣe l'Abẹ́òkúta nínú ọ̀sán àwẹ̀ tí wọ́n ṣe l'Abẹ́òkúta. Táwọn olóòṣà jáde ní ọ̀sán àwẹ̀ wọ́n máa ṣe fún yín ni. A sọ fún yín, ẹ má bu Kristẹni, ọdún Kristẹni ó sì, ẹ má jẹun Kristẹni, ẹ má jẹun Kristẹni, ẹ má jẹ oúnjẹ wo ló ń jẹ Kristẹni, àṣẹ òpònú burúkú ara yín. Téèyàn bá máa sọ̀rọ̀ sí yín nìsín, orí yóò ní pé ẹ̀yin wèrè olórí burúkú tẹ́ ti báyé jẹ́. Gbogbo ṣẹ́ táwọn bàbá sí ẹ̀sìn bá gbogbo ẹ̀jẹ̀ fọ́jú gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú súnú olórí burúkú tẹ́ lẹ́ǹsẹ̀ káàkiri láyé. Ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni. Ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni pé ẹ̀rí nǹkan bí wọ́n ti ń ṣe. Ẹ wá sọ Islam ẹ sọ di rádaràda lójú ara yín. Ẹ̀yin lẹ́rí rádaràda, Islam ò rí rádaràda o. Ẹ tí ó sì ṣe ó sì, ẹ tí ò ní ṣe ni ò ní ṣe. Ṣùgbọ́n fi wá aṣọ lórí burúkú lẹ̀. Kírísítẹ̀nì òde, ẹ má bá kírísítẹ̀nì ṣe sí kẹ́nikẹ́, ẹ má bá kírísítẹ̀nì sọdún, ẹ má bá ṣe gbá, ẹ má bá ṣàwọ, ẹ bú Kùránì lójú ayé bàbá nǹkan sẹ́nìkan tó jáde tó dáná sọ Kùránì. Ìbọ̀rọ̀ ẹnu yín burúkú tọ́lọ́run ti sọ pé tẹ́ bá ti bú ẹnìkan, wọ́n bú ẹ̀yin náà. Ìbọ̀ Ọlọ́run kì fún wa, Ọlọ́run kìlọ̀ fún wa ṣe gbọ́ ni. Akíwúgba góòdù ṣe bó kìlọ̀ fún wa ṣe bẹ́rẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ń pè tó sọ nǹkan rí bẹ́ẹ̀ nísìn. Aṣọ lórí burúkú ara yín ẹ̀yin rádaràda yìí, ayé yín àdá. Èpè lókùtà àmọ̀ ṣẹ́ fún yín nísìn, èpè lókùtà àmọ̀ ṣẹ́ fún yín pẹ̀lú gbóntẹ̀ǹdẹ̀ wì, èpè lókùtà àmọ̀ ṣẹ́ fún yín.
báyé jẹ́ bọ̀nà jẹ́ ẹ wá sọ àwọn náà wá jáde wọ́n á hẹ gẹ́sì àwẹ̀ táwa náà gbà wọ́n kó ẹ̀rí jáde pé àwọn kèfèrí gẹ́gẹ́ ní ọláwẹ̀ ṣé àwọn eléyìí ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe atẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbẹ́yìn rẹ̀ ebi ń jọ́ téèyàn bá ti sọ pé mò ń lọ́ọ̀ sin ẹni tó jẹ́ bàbá mi lówó òun náà pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ́ lówó lójú ọ̀nà sáde wọn náà nǹkan ní ìṣẹ̀lẹ̀ yóò dáa fún gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní jíṣẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ má gbọ́n tí wọ́n pe nǹkan mẹ́rẹ̀ yín Ọlọ́run tẹ́ bá ti bú wọn fàyàsúbùlọ́ hadwan bigere ilmi àwọn náà ó bu ọba àti yín torí pé wọn ò mọ aláwọ̀ tẹ́yìn ń pè wọn ò mọ kì í ṣe pé wọn ò ní mọ̀ wọn ò mọ ẹni tẹ́yìn ń pè wọn a sì sọ fún yín ẹ gbọ́ ẹ múra sí ó kẹyìn ọkọ lọ ebi ẹnu tá à ń sọ náà nù ẹnu tá a ra sí náà náà àti ìṣe fídíò kankan o àkàrà ṣe fídíò kan lẹ lọ rìpọ́tù àkáǹtì wa lẹ blọọkù wa ní Facebook ẹ blọọkù wa ní Facebook ẹ mọ̀ wọ̀rí àtò tó padà wọ́n tó ṣe padà ẹ̀yin rádaràda burúkú yìí mọ kọlẹ fún bàbá rẹ̀ mọ ṣe gbá fún bàbá rẹ̀ Ànábì bọmọ sọlọ ọmọ ọdún 6 ó ṣe gbá ọlọ́run ọdún 6 mọ mùdírù sí kékékékéké fún yín ẹ má ṣe báyìí ẹ yọlé èkó ẹ sọ bàbá ń di ẹ sọ bàbá ń dà láì má ṣe ẹ rí bí tẹ bá yẹ súnà dé tẹ fi súnà bá ti àjẹ dé ewu nígbà tí mo rí nítorí ṣẹlẹ̀ ní Abẹ́òkúta kì í ṣe pé bóyá ti pọ̀ lọ́bẹ̀ mi nú jẹ́ o inú àwẹ̀ tí wọ́n ṣe lọ́ba mi nú jẹ́ torí pé àwọn ènìyàn fún Islam lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin olórí burúkú wèrè ẹ̀yin náà lẹ dá wàhálà lẹ̀ ẹ̀yin inú Ọlọ́run